Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba àlékè ọlá. Àlọ́lọ́ ni ó san lẹ́san ìwà tèmi àti ẹ bá jọ gbélé ayé tá a bá ti jọ hù. A kú ọjọ́ méjì jọ mẹ́ta. A kú àsìkò ọdún ọlọ́jẹ á sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láyé ìdẹ̀ra. Masha Allah aula wala quwwata illa billah aliyyil azim. Aláwọn ọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ yìí, àwọn ọ̀rọ̀ tí wọ́n ń gbé káàkiri yìí, ẹ ti rí o. Ẹ̀yin ọmọ Marikasi yóò gbogbo àwa Marikasi, torí Marikasi ni mí, fàárí Sheikh Adamu ni mo jẹ́. Kàkàkẹ́ ànábì, ẹ dákun, ó ti kù sọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí o. Gbogbo tá a bá ń fà, ẹ rí pé wọ́n fẹ́ máa gbé wa, wọ́n fẹ́ ká lọ kọlu ọba wa ìlú Ìlọrin. Ọgbọ́n tí wọ́n ń dá ni pé wọ́n ti rí pé àwọn ti rí pé Mudirul Markaz Fadilatu Sheikh Habibullah Al-Ilori, wọ́n rí pé bàbá ò ṣe é kọlù, wọ́n rí pé Ọlọ́run kẹ́ bàbá rọ̀ mọ́ Ọlọ́run, wọ́n rí pé bàbá rọ̀ mọ́ Ọlọ́run, bàbá ò ṣe é já, àní Mudiru ò ṣe é já lára Ànábì Muhammad. Wọ́n wá fẹ́ gbé wa lọ kọlù ilé Álímì. Báyìí ló ṣe wá rí ẹ̀yin Marikasi, ẹjá yàn nàná rẹ̀. Torí ara àwọn olórí burúkú gbogbo wọn tí wọ́n bá ti fẹ́ jáde ìsìn, wọ́n láwọn dúró ti ilé Álímì, àwọn dúró ti ọba ìlú Ìlọrin. Gbẹ̀gbẹ̀ àti ọrùn, kókó àtorí, ó ní bó ṣe jẹ́ o, ó ní bó ṣe jẹ́. Mẹ̀mọ́tàbà ọba wa ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀, ọlọ́lá wa Dr. Sulu Gambari, ṣéèwù Wallahu yasmuka minan nas. Ọlọ́run bá wa sí ọba Ìlọrin pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọlá ọba wa ìlú Ìlọrin, Ọlọ́run má jà mọ́ wò lọ́wọ́ ọba ìlú bòmí. Bàbá wa ọba Ìlọrin, àkíyèsí kan ni mo fẹ́ pè gbogbo ọmọ ìlú Ìlọrin sí. Gbogbo àwọn òǹgbùfọ̀ tó jẹ́ pé wọ́n máa láwọn ń sọ̀rọ̀ on behalf of ọba wa ìlú Ìlọrin, ẹ lọ bẹ̀rù Ọlọ́run ọba o. Gbogbo ẹ̀yin bàbá kẹ́ẹ̀pẹ́, ẹ bẹ̀rù Ọlọ́run lára ọba Ìlọrin. Ọba Ìlọrin yìí ró, wàláhì ọba Ìlọrin yìí fọ̀. Jẹ́ẹ́jẹ́ lọba wa ìlú Ìlọrin máa ń lọ. Àmọ́ gbogbo bàbá ní kábíyèsí ní ìfẹ́ ẹnu, ẹ má fìfẹ́ ẹnu bọ inú ọ̀rọ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ já bẹ̀rù àti sùn. Tí wọ́n bá wé láwàní ọba wa ìlú Ìlọrin tán, tí wọ́n wé gbogbo láwàní tó ṣe rẹ́gí, ẹ rí i pé wọ́n máa ń wé kékeré kan tí wọ́n fi bo ọba lẹ́nu. Yóò débi mú báyìí, wọ́n wàá fi bo ọba wa ìlú Ìlọrin lẹ́nu. Ọba kì í ró kì í fọ̀ lọ́ba Ìlọrin. Àmẹ́yìn ẹgbẹ́ tí sí bàbá lẹ́nu, ẹgbọ́n tí bàbá fẹ́ sọ, á ní tá a bá sọ sí fèrè ní kí fèrè ó fún ọ jáde. Àwọn gbogbo bàbá kẹ́pẹ́, ẹni bẹ̀rù Ọlọ́run o. Kàkà kí n pè yín ṣàkíyèsí ni o, ẹ bẹ̀rù Ọlọ́run o. Ntọ́ba Ìlọrin ò bá sọ, ẹ má jẹ́ á gbọ́ lẹ́nu yín pé bàbá ní ká kí ọ, bẹ́ẹ̀ ni. Bàbá ní ká sí ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́, bẹ́ẹ̀ ni. Ojú bàbá lẹ́ ti máa sọ ọ̀rọ̀ yìí. Àmọ́ gbẹ bá síná bolẹ̀, bọ́ba wa ìlú Ìlọrin lọ́ọ̀ ṣe dá, ọba wa ìlú Ìlọrin ní bọ́ ṣe wù wá. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù àtúbọ̀tán yín o. Ìyẹn tọ́ra mú ni kọlu ni ní aláǹgbá orí èṣù. Bálàǹgbá bá ti dúró lórí èṣù tẹ́ ẹ fẹ́ lẹ́ lóko. Bóko bá ti ń tà sí aláǹgbá ni ó sì mọ́ bẹ́ṣù. Bẹ́ṣù bá bókúta bá ti ń tà sí aláǹgbá, àlókúta tí èṣù dúró, tí aláǹgbá dúró lé lórí, lókúta ó máa bá. Ẹ ní gbé wa kọ́ bá wa ìlú Ìlọrin, ẹ ní gbé wa kọlù wọn. Ìyẹn bẹ́ẹ̀, Alifulani, ẹ rí fídíò tó jáde tí Alifulani àti Sáàkì, àwọn ọmọ àlénú Ìlọrin ní í ṣe. A fi ìdí rẹ̀ múlẹ̀ bí wọ́n ṣe jẹ́ ọmọ àlè nínú Ìlọrin, wọn èé sọ ọmọ ọkọ. Kò sí èyí tí ń jẹ́ orúkọ bàbá tó bí lọ́mọ nínú gbogbo wọn. Bẹ́ẹ̀ ni, àní nílùú Ìlọrin wa, ọba wa Ìlọrin tòní tá ń pè ní Sulu Gambari, orúkọ ìpìlẹ̀ wọn ni. Ọba àjẹta ni Sulu Gambari, tọ́ba Ìlọrin tòní dàgbà tí wọ́n gbé orúkọ náà lárugẹ. Bó ṣe rí nìyẹn ní ìdílé kọ̀ọ̀kan nílọrin, nílé Onímọ́gó.
nílé Onímọ̀sà, ní Gbódòfù, ní Gàmbàrí, ní gbogbo balógun mẹ́rẹ̀ẹ̀rin ìpìlẹ̀ wọn ni wọ́n fi ń jorúkọ. Ẹbí Àlìfùlání léèrè pé ṣé ìpìlẹ̀ rẹ̀ ní Àlìfùlání? Àwọn oníjìbìtì kóra wọn jọ, wọ́n láwọn ń sọ̀pọ́ọ̀tì ọba Ìlọrin. Tẹ́ bá rántí ọba Ìlọrin ó ń lu jìbìtì. Àwọn yìí náà ni wọ́n lọ bá mufti lọ́jọ́ tọ́rọ̀ bẹ́yìn yọ sí mufti. Gbogbo ẹni tí wọ́n bá ti fíṣítì àbí tí wọ́n bá ti pe àpèmára tèmi ò dire mọ́ tí wọ́n mọ padà bàjẹ́ ni. Àní lajú wálẹ̀. Aláwọn ọmọ ọkọ̀ ìlú Ìlọrin ò ní la ojú wálẹ̀ kí tàlùbọ́n ó kó wọ́. Sákì ìwọ ni ọsún wẹ́bì. Olórí ibu Sákì yìí Alhadabi olórí ibu ni wọ́n ti rí pókò àdàbíyà ò ṣe é mú yan gàn mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n rí pé kàlífà wọn tó ṣẹ́kù ní àdàbíyà kò ṣe é mú yan gàn, kò ṣe é fi tọrẹ, kò lè sọ̀rọ̀ kó múlẹ̀ mọ́ ní a fi fẹ́ bọ́ sórí ọba wa ìlú Ìlọrin. Àní kàlífà wọn ṣẹ́ ẹni tó kù fún wọn ní àdàbíyà wọ́n rí pé kò lè sọ kòrè kan náà fi wálẹ̀. Bàbá ní ká wí fún ọkọ bàbá wí kọ́ àfẹ́, bàbá ò lè wí. Tí bàbá bá wí kò lè rìnlẹ̀ lókè kéré tí bàbá ń gbé. Wọ́n wá fẹ́ rọ̀ mọ́ ọba ìlú Ìlọrin lẹ́fírí tí wọ́n kóra wọn jọ. Èyí ọkùnrin tó jókòó tì wọ́n yìí torí bí ewúrẹ́ tí ń yàgbẹ́ tí wọ́n fẹ́ fún ní ọlọ́jàmù yìí, gbogbo wọn ni mo mọ̀, kò sẹ́yìí tó nípìlẹ̀ nínú gbogbo àwọn tó jókòó yìí. Àní ẹjẹ́ tírìtì Sákì olórí ibú Sákì Àdàbíyà ẹ̀rípàlù mọ́ ń jìrì gbogbo wọn. Láyé ọba àjẹta Sùlù Gàmbàrí ìjẹta tó bí ọba tòní, mo ti sọ láìmọye gbà. Láyé Sùlù Gàmbàrí ọba àjẹta alálàgbé pọ̀ nílùú Ìlọrin, bẹ́ẹ̀ ṣe ń rí Jágbádé là ń rárẹ̀ mú òṣè, là ń ró ní bàálù, là ń ró ní panké, ó wá pọ̀ nílọrin lọ bíbà. Sheikh Kamaldeen Alhadabi, Sheikh Adama, bàbá lókè kéré, bàbá wa ní Pàkátà, ní Gbódòfù, gbogbo àwọn àfáà Nuru Hakim. Bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ lọ bíbà, wọ́n wá lọ bá ọba Ìlọrin. Ọba Ìlọrin ránṣẹ́ pé gbogbo wọn. Ọba àjẹta Sùlù Gàmbàrí, Ọlọ́run ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́, alọ́lọ́mọjà wọ ọlá Ìlọrin lọ́wọ́ ẹlòmíì. Wọ́n wá pè wọ́n pé ọba ní ẹ bá ń ṣàdúrà pé kí ló dé tí gbogbo alágbé kún nílùú àfáà. Ìlú àfáà ní Ìlọrin, tẹ́ bá wá wo bí alágbé wá pọ̀ rẹpẹtẹ. Àwọn bàbá wa Sheikh Adamu wá sọ́njọ́ náà lọ́hùn pé bàbá ẹjá tọrọ àdúrà fáwọn alágbé ni, àní tí wọ́n bá ń ṣe àgbé kí ìjẹ́ àfáà kó sì tó máa hàn lára wọn ju gbogbo àwọn alágbé ìlú bòmíì lọ. Ló fi jẹ́ pé tẹ́ bá rí gbogbo olórin tí ń kọni nílọrin, pàkéńké ni, oníbàálù ni, oníkẹ̀kẹ́ ni, gbogbo ìyówù kó jẹ́ ẹ sì máa rí pé àyà ó máa hàn ju tìlú bòmíì lọ. Àwọn alágbé tó wá ṣẹ́kù nù wọn, òun làwọn Àlìfùlání yìí ṣẹ̀, mo ti wí. Òun làwọn Sákì, òpin alágbé inú Àdàbíyà ilẹ̀ wà wọn sí, olórí ibú ẹni òfò ẹni àdánù ni wọ́n. Àní ẹgbẹ́ kàlífà yín jáde, ẹ̀yin tẹ́ ẹ̀ máa fẹ́ tako ẹni tọ́lọ̀ ń fi ọ̀rọ̀ sí lẹ́nu, ẹgbẹ́ kàlífà yín jáde, ẹ jẹ́ kí wọ́n mú ọjọ́ Jímọ̀ kọjọ́ Jímọ̀ wọn sì rinlẹ̀ káàkiri gbogbo àgbáyé. Kí wọ́n mú ọjọ́ Jímọ̀ pé a kírun, àmọ́ pé a máa kírun sẹ́, àní ẹ jẹ́ káwọn ò tuntun wí. Ẹ wá rí bí rọ̀ mọ́mọ́ ilé ọba Ìlọrin ló wá kù tí wọ́n dúró lé lórí. Táàfà méjì bá ń jà ẹ mọ̀ sáré ilé Álímì, ìpìlẹ̀ ilé Álímì àáfàá ni. Ọba Ìlọrin ò sì dẹ́nìkan yàtọ̀. Sákì ni mo ń tírìtì lọ́wọ́ o, wọ́n tírìtì gbogbo àwọn olórí burúkú tó jòkó tí láwọn belongs to Emir of ìlú Ìlọrin yìí o. Kó tó wá kan Jẹgúdújẹrá Àlìfùlání, Jẹgúdújẹrá ẹgbẹ́ tó ti lóun ó pe senate president, former senate president, òun ó pe àlìkálí, òun ó pe ẹbí pé kí ní pè wọ́n sí, ó fẹ́ tọrọ owó ni. Báárà nípìlẹ̀ wọn. Àwọn báárà tí wọ́n ní ìjà àfáà tọba àjẹta ní kí ìjà àfáà kó mọ jáde lára wọn, àwọn rèé. Sákì lòun lè sun ẹ̀wọ̀n fún Saheed Shittu, fún Sekiyu Shaitan. Gbogbo ọ̀nà tá ń gbà tá a fi fẹ́ mú Sekiyu Shittu láti jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀, láti jìyà ọba ìlú Ìlọrin wa tó bú, àwọn Sákì tí wọ́n ń gbé gidi náà ní. Ẹ rí pé ó tún ti súnmọ́ ọba Ìlọrin lénìí, báwọn bí kò tẹ̀ jẹ́ pé wọn ò gbọ́ wọn láàfin. Wọn ò gbọ́ wọn láàfin, wọn ò mọ̀ wọn.
ẹni tí ó bá mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n sí gbajúgbajà atọrọbára oníbàárà níran wọn. Mo ti sọ tí ò bá wá rí bẹ́ẹ̀ ní kí wọ́n treat ìran wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Sáàkì sàkàsáàkà ẹbí léèrè ṣé ó kọ bàbá tó bí ní Sáàkì, ó kọ bàbá rẹ̀ ní Sáàkì, ṣé ó kọ bàbá ńlá kú bàbá rẹ̀ ní Sáàkì ni. Èsè Àbálí Fúlàní èyí tó lóun rìkọ́ọ̀dù wọn tí ń wó bàlàbàlà bíi pijó 504 tí wọ́n ti lò olórí ibú gbogbo àwọn tí wọ́n kójọ Ìlọrin ò mọ̀ wọ́n mọ̀ gbogbo àwọn yìí nínú agboolé wọn. Àwọn tí wọ́n Àbálí Fúlàní pé kí lẹ pín kù nínú àwẹ̀ ẹ̀bùn wo ló ṣẹ́kù àwọn tálí Fúlàní ò gbéṣẹ̀ mú fún àwọn tí ò gbọ́kà bàbà fún eléyìí gba ráìsì ní gbogbo àwọn tó jókòó tẹ́ láwọn ń dúró tọba Ìlọrin yìí wọn mọ̀ wọ́n nù ìdílé wọn. Alẹ́ yìí tó ń rú bomi eléyìí tó jókòó sórí àga yìí tó kángáàrù yìí torí bí ewúrẹ́ tí ń yàgbẹ́ yìí mo mọ̀ dáadáa. Àwọn olórí ibú inú ẹbí kọ̀ọ̀kan ni wọ́n ta dànù. Àhejẹ tẹ́bárẹ̀ yẹn ti ń tẹ̀lé Àlì Fúlàní káàkiri ẹrù kẹtẹ́ fẹ́ rí lára Àlì Fúlàní kí lẹ jẹkù ní ntálì Fúlàní jẹkù làwọn fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Aláwọ̀ gbà fáwọn Sáàkì àní gbòǹgbò tí ò pilẹ̀ oníyanrìn lè rí wú àmọ́ gbòǹgbò tó dúró sórí àpáta làágùn báyìí tó bá ṣe nítorí ọ̀rọ̀ mùdírù mọ́ríkàsì ni orí iṣẹ́ báyìí làágó kú sí ẹ̀kẹ́ ẹ̀yàn kí ló dé Ọlọ́run ló fi mùdírù hàn Ọlọ́run ló fi babalágége tòní hàn ẹ gbàdúrà kẹ́ni tí ó lẹ́nu ó dìde nínú àwọn kàlífà yín àní táwa bá wí ẹni káwọn náà ó wí ó dàbí pé náà ti ń jó dórí kókó. Sáàkì aníwọ̀ lọ́mọ fẹ́ dúró ìwọ lọ́mọ ṣe ọ́ sòkò ọ́ fi pọ́npọ́ báyé gbogbo àwọn àdàbí àjẹ́ ajá ò ní gbókèyìn rẹ̀ ó ká ẹ lọ pa àwọn ọmọ nìwá wà láìtàláì ọ̀rọ̀ ọjọ́ mi. Sáré bí dáì sún ọ̀rọ̀ ọbọ̀ yìí ẹ̀yin tí wọ́n mọ̀ nídìílé yín àní Sáàkì òjò kọ̀ ìdílé bàbá tó bí lọ́mọ àfòmọ́ni tí ò légbò ká tó wá wí Àlì Fúlàní tó ló ń dúró tọba Ìlọrin yìí ẹjẹ́ sí níwọ̀nba tí mo mọ̀ olórí ibú Àlì Fúlàní iná ní báyàwó ọba sùn Ṣèkíù Ṣítù ní ẹ̀rí tó dájú lọ́wọ́ ibi tó ti sọ agbọ́ Àlì Fúlàní ò kàńtà rẹ̀ ó ní gbogbo àwọn lọ́balọ́ba tẹ́ bá gbọ́n tálì Fúlàní ṣe pẹ̀lú ìyàwó àwọn ọba ó ní wọ́n ò dá ọ̀pá jọ wọ́n sì gbé Àlì Fúlàní ṣépè ẹsẹ̀ lẹ́ni. Àlì Fúlàní lọ sílùú Amẹ́ríkà ẹbí pé kí ló dé tí ò lè wọlé mọ́ Àlì Fúlàní jí aago ẹ̀yin tẹ́ máa ń pe Alif Jago tẹ́ ẹ̀ bá mọ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn ó gbé dọ́là wọ́n gbà sílé ni wọ́n jẹ́ kó lórí ibú ó lọ sun òtẹ́ẹ̀lì ni wọ́n fi gbà sílé Àlì Fúlàní pa wọ́n lára kó tó kú òun bẹ́ẹ̀ ẹni ló dúró ti bàbá mufti tábùkù fi kan mufti níjẹta mufti ìjẹta kọ́ o mufti tòní ẹ máa bùkù tó kàn wọ́n láìpẹ́ yìí olórí ibú tó dá lẹ́ni ẹ̀yọ́ ọmọ Amẹ́ríkà sí ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọgbọ́n lágbàlagbà fi ń sá fún màálù tó bá burú ẹ mọ̀ mìrìn sẹ́yìn ẹ mọ̀ ní àjèrè o owó rè o owó ẹ mìrìn sẹ́yìn ẹjá pirọrọ wọn fẹ́ gbé wa kọ lu ilé ẹ́míà torí gbogbo àwọn òǹgbúfọ̀ bàálù Ìlọrin àmọ́ bí wọ́n ṣe jẹ́ àmọ́ tí ń bẹ lẹ́nu wọn àmọ́ bí wọ́n ṣe jẹ́ o bí ọmọ orogún ìyá ẹni bá sì ṣáájú ẹni dọ́dọ̀ ìyá ẹni ẹjọ́ rẹ̀ ni wọ́n gbọ́ o àmọ́ lè sọ ẹbẹ́ lè sóògùn wàhálà ọ̀yẹ̀yẹ̀ ò ní yẹ kádàrá bá ti wáyé páàrí bẹ́ẹ̀ láàrí o gbogbo ọmọ mọ̀rìkàsíyàn gbogbo páńkẹ́ tí wọ́n dẹ kalẹ̀ ní pé ká kọlu lé álímì ibi ìpìlẹ̀ wa sì ní àgbùdọ̀ kọlu bẹ̀ àwọn olórí ibú ìní ẹja fàmọ́ra ká gbá wọn kó èyí ọ̀run bá lè wọ̀ kó wọ̀ àgbà tó bá kù nínú ilé wọn ni ẹja máa ránṣẹ́ sí ọba ìlú Ìlọrin kọ́ wàlẹ́ ọba ìlú Ìlọrin kọ́ ẹni tó bá súnmọ́ ọba Ìlọrin ẹ mọ̀ pé àwọn òǹgbùfọ̀ tó wù wọ́n lẹ́mìí ni wọ́n ń sọ ń táwọn ọmọ wọn ti kà ni wọ́n fi ń bọ́ wọn yó pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o bẹ́ẹ̀ ni ẹni tó sọ pé kẹ́ mọ̀ sí ọba wa ìlú Ìlọrin lọ́nà wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ wọ́n rí kí wọ́n tó wí o àwọn òǹgbùfọ̀ wọn wọ̀nyí
àwọn ni kẹ́ bá wa tírìtì ẹgbẹ́ tí sọ ẹnu bàbá wa ọba ìlú Ìlọrin tí bàbá bá ní mo kí ọ ẹ bá wa sọ pé bàbá láwọn kí ọ àfẹ́ àjásà àfẹ́ àwọn àfikún ìfẹ́ inú yín lókù tẹ́ ń sọ ẹ sọ̀rọ̀ ọba ìlú Ìlọrin wa jáde lẹ́nu fún wa eyín ẹyọ kan Alifulani alifufu alálìfúlání ni wọ́n ló gbé dọ́là ó ní wọ́n ló báyàwó ọba sùn ẹbí pé kí ló dé tí ò lè wọ Amẹ́ríkà mọ́ ọ̀ràn ló dá wọn èérí oníjìbìtì pẹ̀lú ọba ìlú Ìlọrin adájọ́ lọba Ìlọrin nílùú Ìbàdàn kó tó di pé wọ́n di ọba ní ìlú Ìlọrin wọn èérí wọn mọ́ kírímínà ní gbogbo àwọn tó kóra wọn jọ yìí àtàwọn míì bẹ́ẹ̀ torí mo fọwọ́ lẹ́rán mò ń wo gbogbo yín gbogbo àrà tẹ́ ń dá nínú àwẹ̀ àníṣe bá lọ́gbọ́n làágbà bẹ́ẹ̀ ni tó bá di ọdún tí ń bọ̀ ẹ jẹ́ kí àlífà àdàbíyà kó sọ pé 40 làágbà wọn ní mọ̀ pé èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bílá ilẹ̀zílá ìlàwà wọn ní mọ̀ pé èèyàn sọ̀rọ̀ ibi tẹ́ ẹ̀ bá dúró lé lórí ni pé bàbá mudiru markas fadilatu mudiru markas 001 bàbá sọ̀rọ̀ gbogbo Nàìjíríà sí mi Haúsá béèrè pé kí ni wọ́n ń fà ṣe bẹ́yìn náà ni bàbá ẹni kí bàbá yóò sọ̀rọ̀ lágboolé kí ni ń wí làwọn èèyàn mọ̀ béèrè pé kí ni ń wí Saudi ní ká má tẹ̀ láwọn mọ́ bàbá wa sọ̀rọ̀ ẹ wá fẹ́ dúró àníkàn tí mo fẹ́ kẹ́ máa sọ ni pé ṣé ọ̀rọ̀ ọ̀hún ò ṣẹ ẹ sọ ìlú tí wọn ò ti kírun ní ọjọ́ Monday ẹ ṣe wá fi rọ̀tì sí pé àwọn èèyàn mùdírù ni wọ́n ń kírun yẹn ṣe bá kí bẹ́ẹ̀ yín bá kí tiyín lọ́jọ́ Sunday bó tiẹ̀ jẹ́ pé mi kún àwọn tó kírun lọ́jọ́ Sunday bẹ́ẹ̀ ni ní Islam ò fàjà tí mùdírù bá tiẹ̀ wá wí tí wọn ò bá lò ó ṣe di controversial ní ìdílé baba ńlá kú baba yín ó ṣe di ẹ̀fọ́rí sí yálà ya gbogbo yín lórí ibẹ̀ lẹ́tì mọ̀ pé mùdírù wà rẹ́lífàtì nínú ayé ṣé mùdírù nìkan ni àlífà bàbá tiẹ̀ ni tùwí ẹ̀ńkọ̀ àní ṣé mùdírù Markaz sóun nìkan ló ṣẹ́kù ní àlífà bàbá tiẹ̀ ni gbogbo òdílé tí ń bẹ nílùú Ìlọrin pátá gbogbo àwọn àfá àgbààgbà ìbíọ́n fáwọn ọmọ rólé ẹni káwọn náà ó sọ̀rọ̀ kàlífà kọ̀ọ̀kan ní bẹ́ẹ̀ olórí ibú sáàkì ń wá ń pe mufasiru ìlú Ìlọrin ń pe olólùfẹ́ tèmi Sanusewu ó ní kí Sanusewu ó dá sí ọ̀rọ̀ ẹ mọ̀ pé Ọlọ́run ti prógráàmù ọpọlọ Sanusewu ìjọ tẹ́ ti ń ṣe rándanrandan nínú ayé ìjọ wo ni Sanusewu bá ń ṣe Buhari ọmọ Musa tó kẹnu bọ́ Ọlọ́run yẹ̀yẹ́ rẹ̀ kò jẹ́ èèyàn mọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èyí tá a fà lákọ̀ọ́kọ́ àgbàdo àrú rẹ̀ mọ́ o bẹ́ẹ̀ bá dán wò lásìkò yìí èsì ò bá ń yé sí i alẹ́ èsì ò bá ń pọnmọ́ sí i yóò wá fọ́nrán tó wá fọ́n káyé alẹ́ yìí tẹ́ dẹ́wò ń gbà náà lọ́hùn tẹ́yìn olórí burúkú kan ẹ̀yìn tí wọn ò mọ bàbá yín rí tẹ́ fẹ́ hàn nínú àdàbíyà tẹ́ dẹnu bó mọ̀ríkà sí nígbà náà bẹ́ẹ̀ bá dẹ̀wò lásìkò yìí abẹ́ obìnrin nídìí mélòó ni gbogbo yín pátápátá mélòó ni yín ẹ jẹ́ gbàfẹ́ ni tọ́lọ́run gbà fún ẹ̀yin náà lálífà ẹni kó sọ̀rọ̀ ẹ má jẹ́ kí wọ́n àlífà kan ti ń lo àlífà kan wọ́n ti ń lò wọ́n máa yè ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́ni ta ló sọ ọ́ àmọ́ lóòótọ́ ọ̀rọ̀ òdùn bí ẹni tó sọ ọ́ ẹ̀yin náà ń sọ̀rọ̀ wọn ò gbọ́ ni lẹ fi tako Mudiru Markaz tẹ́ fẹ́ gbókun dílé Ádámà àtọmọ bíbí Ádámà ni Sheikh Adam Abdullahi Al-Alori àtọmọ bíbí inú wọn ni àtàrà àta ni àtàrà alẹ́ ni lílé lóko ni tó bá ro aburú ro Mudiru Markaz Abdullahi Al-Adabi Abdullahi Adam Al-Alori tó bá ro aburú ro wọ́n ní ká burú báyìí táyà tọmọ tẹbí tara aburú báyìí àfẹ́ ẹni ọkàn rẹ̀ bá clear nínú yín ló ṣẹ́kù ẹ má gbọ́ lórí burúkú Alifulani gbọ́ o ó fẹ́ da pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ó ti mọ̀ pé òun lọ́ta tó pọ̀ tá a bá wá ní ká lu
pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní pọ̀pá kò ní tabọ́ bàálù lọ́rin bàbá tó bí gbogbo yín àtàwọn àlééfà yín àwọn làwọn kòbò ọba àlù lọ́rin kọ́ alọ́ba lọ́rin èsà alábò sí ọba lọ́rin èsà alábùkù ẹ máa wọ́ọ̀tì gbogbo fídíò tí àwọn ògbúfọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n gba agbẹnusọ ọ̀rọ̀ fún ọba wa àlù lọ́rin ẹ máa wọ́ọ̀tì fídíò wọn ọba lọ́rin máa sọ̀rọ̀ jáde lẹ́nu àní ọba dìndìnrín nílùú Ìlọrin wa lẹ́yìn Ọlọ́run ọba wa lọ́rin la tún gbà fún àgbàfà ní Muhammad ibi tó bá wa lọ́rin bá ní a máa lọ ibẹ̀ làwa ń lọ abẹ́gbọ́ torí wọn èé fìpìlẹ̀ wọn èé sọ bá àáfàá ni Sùmùrà tó bá débẹ̀ yóò kúnlẹ̀ fún wọn ni àáfàá rẹ̀ ni ilé álímì ni Mọ̀ríkàsí tó bá débẹ̀ yóò kúnlẹ̀ yóò dúró iwájú àáfàá rẹ̀ ló dé Àdàbíyà tó bá débẹ̀ àwọn olórí ibú kan bí àwọn Sáàkì bí àwọn Àlìfùlání àti bí olórí ibú ọkọ̀ Kámílù kọ̀ǹpó àwọn olórí ibú tẹ́ fẹ́ hàn túláàsì àní Sáàkì tẹ̀ ti sọ ó lẹ́ni tó bá ti bú Àdàbíyà ó lẹ́yìn ọmọ Àdàbíyà ẹ lọ gbé olórúkọ yẹn sádàbíyà àti rí báyẹn wọ́n ti rí pé ó kọ́ bàbá tí yín ló ṣe é sọ pọ́npọ́ sí wọ́n fi kòròbòtò dé bàbá tí wọ́n mọ́nú lẹ́lẹ̀ tí bàbá yóò sì ní forí lẹ́sùká àáfàá Sáàkì tó ń tẹnu mọ́ Ọlọ́run wọlá títóbi Àlùkùránì yóò wọlá pé ọmọ òfò lẹni tó fẹ́ gbé orúkọ bàbá ìdá bàbá yóò máa kọjú síná yóò máa kọjú sí yàrá lè kẹ́hámà ni ẹ fọba Ìlọrin lẹ o ẹ dárúkọ bàbá tó bí yín lọ́mọ o ọba Ìlọrin ò gbé sẹ́ran yín tágbò méjì bá ń jà tágbò méjì bá fẹ́ mú mi nínú kòtò ẹ jẹ́ kí wọ́n jọ try capacity ara wọn wò ẹ ń tírìtì ọ̀rọ̀ àní ẹ tírìtì àdó bẹ́ẹ̀ni tó sọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ tó wọn mẹ́nu bá dò kẹ́tẹ̀ sọ pé mo fi ṣe ìṣúra fún mùdírù ni ntẹ́mi náà ń lò ní mo bá kó sí mùdírù lápò ọ̀rọ̀ tí mùdírù sọ àní ẹ mú ẹ̀bi ibẹ̀ wá bọ́ọ̀lù ẹ̀sẹ̀ wá fẹ́ pariwo tó ti má wà lára àwọn kan tí máa lo tọ́níìkì lẹ́yìn àwẹ̀ tó ra mọ̀ pé táwẹ̀ bá ti parí lẹ́fẹ̀ẹ́ dìde ọ̀tẹ̀ lẹ́fẹ̀ẹ́ gbógun ti mùdírù Mọ̀ríkàs àwa sójà àwọn náà ti wá dúró gbígbí Mọ̀ríkàsí ni wá o Fàrí Ádámọ̀ lájẹ́ ń tiwa Mọ̀ríkàsí ni wá o Fàrí Ádámọ̀ lájẹ́ o Mọ̀ríkàsí ni wá o Fàrí Ádámọ̀ lájẹ́ ń tiwa. Masha Allah, hawla wala quwwata illa billah.